Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa, the baby of Odùduwà. A kú weekend. Governor Seyi Makinde apààyàn. Governor Seyi Makinde apààyàn ni ẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá tàṣà ẹ jẹ́ ká dìde. Ẹ jẹ́ ká dìde sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ má jẹ́ ká lajú wa sílẹ̀ kí tàlùbọ́ kò wọ̀. Gbogbo àwọn tí Boko Haram kidnap Seyi Makinde fẹ́ pa wọ́n. Governor Seyi Makinde fẹ́ pa wọ́n. Àwọn ọmọléèwé àtàwọn tíṣà tí wọ́n kidnap. Governor Seyi Makinde fẹ́ pa wọ́n. Apààyàn ní Governor Seyi Makinde. Ẹ jọ̀ọ́ kí ló burú bẹ́ẹ̀? Ṣé ẹ ṣẹ̀ṣẹ̀ ń sọ ransom ni? Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ dẹ̀ lajú yín sílẹ̀ tàlùbọ́ dẹ̀ ń kó wọ́. Ilẹ̀ Yorùbá dẹ̀ ṣe bí ó dẹ̀ ń bàjẹ́ lọ lójú ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá. Iná burúkú dẹ̀ jó ìran Yorùbá lójú ẹ̀yin àgbààgbà Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀ jákèjádò gbogbo àgbáyé ní gbogbo bí tẹ́ bá ti wà. Àsìkò ti tó. Ìdúró sí, ìbẹ̀rẹ̀ òsì fẹ́ni tó gbọ́dọ̀ mi lọ́rọ̀ tó wà lẹ̀. Àsìkò ti tó ká dìde ká jà fitafita. Ká má bá ṣòfò. Ká má bá padà wá máa regret. Kí ohun tó ń ṣẹlẹ̀ yìí kó má bá kárí ilé nítorí ẹ̀yin àgbàlẹ̀ ní ikú tó ń pa ojúgbà ẹni òwe ló pa fún ni. Nígbà tí wọ́n kidnap àwọn èèyàn going to 3 weeks tí Governor Seyi Makinde ò lè come to table kó sit round the table pẹ̀lú àwọn people yìí kó negotiate kó fún wọn lówó wọn. Tẹ́ bá tiẹ̀ fẹ́ lọ after them ẹ tiẹ̀ kọ́kọ́ gba àwọn èèyàn yìí kúrò lọ́wọ́ wọn náà. Tí ẹ bá fẹ́ lọ after àwọn Boko Haram yìí ẹ kọ́kọ́ save life àwọn ọmọ kéékèèké for the sake of the children. Ẹ negotiate pẹ̀lú àwọn people yìí tó bá fẹ́ gbà. Kẹ́ gba àwọn ọmọ yìí jáde. Tẹ́ bá wá gba àwọn ọmọ wọn yìí jáde tán kẹ́ ṣẹ̀ṣẹ̀ wá rí force lọ bá wọn. Kẹ́ ti fi wọ́n lára balẹ̀ kára kó tù wọ́n. Kí ló dé tẹ́ ní làákàyè tẹ́ lọ́pọlọ? Kí ló dé tí àwọn ìjọba Nàìjíríà ya ìkà ọ̀dájú? Ní ohun tó yẹ kẹ́ negotiate pẹ̀lú àwọn people yìí kẹ́ kọ́kọ́ rescue life gbogbo àwọn tó wà lákàtà wọn kúrò. Tẹ́ bá ti wá ṣèyẹ tán kẹ́ fi wọ́n lára balẹ̀ kẹ́ wá ṣẹ̀ṣẹ̀ rí force lọ bá wọn. Kẹ́ kó àtọmú nílé àtàlejò àtàmọ̀tẹ́kùn àti ìrò ẹkùn gbogbo wọn pátápátá àti OPC àti DSS àti sójà kí gbogbo wa fọ́ sínú gbó. Nísìn Governor Seyi Makinde ti fẹ́ pa àwọn ẹni ẹlẹ́ni. Ẹ gbọ́rọ̀ látẹnu teacher. Governor Seyi Makinde rán àwọn sójà lọ nígbà tí wọ́n ti kidnap látìgbà ní Nàìjíríà. Ẹ negotiate pẹ̀lú wọn. Tó bá jẹ́ ọmọ Seyi Makinde ni wọ́n kidnap. Seyi Makinde máa ti negotiate pẹ̀lú àwọn people yìí. Tí bá parọ́ ẹjọ́ ẹja mi o. Tí wọ́n bá kidnap ọmọ Seyi Makinde, ó máa negotiate pẹ̀lú wọn ni. And the life ọmọ òun wà at risk. Òun ò lè jẹ́ kó lọ pa ọmọ òun tí wọ́n bá rí àwọn ọmọ ológun Nàìjíríà. A ti sanwó àti gba àwọn ọmọ ẹ̀ jáde. Èló làwọn people yìí fẹ́ gbà tí ìjọba Nàìjíríà ò tí gbé fún wọn rí. Èló ni wọ́n fẹ́ gbà tó tó ẹ̀mí àwọn ọmọ wọ̀nyí. Ṣó dìgbà tí àwọn people bá wá bínú tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe ohun tí ò yẹ kí wọ́n ṣe. Pẹ̀lú nǹkan tí Seyi Makinde ṣe. Ẹjọ́ ẹ̀mí wọn ló ń gbẹ́nu Seyi Makinde. Owó tó ń gbà lọ́wọ́ federal government fún security vote every month. Ó dẹ̀ bá wá fi gba àwọn people ilẹ̀. Ó ṣàtúntò ti gbowó security tó ṣù yìí lọ́wọ́ federal government. Ó ti gba owó security tó ṣù yìí. Bá wa mú nínú owó security tó ṣù yìí tó gbà. Bá wa lọ fi gba àwọn people ìsílẹ̀ nù. Kó tó wá dára tó bá wù ẹ́. Apààyàn ní Seyi Makinde o. Ẹ wá gbọ́rọ̀ láìnú àwọn teacher. Ó ti release the video. Another new video. Ẹ jẹ́ àjọgbọ́. Ẹ jẹ́ bá mi share, bá mi like. Àsìkò tá wà yìí. Gbogbo ìran ọmọ aládé. Ẹ jẹ́ ká dìde. Ẹ jẹ́ kẹ́nu wá kò. Party kọ́ lọ́rọ̀ tó wà lẹ́ẹ̀kan. Party kọ́ lọ́rọ̀ tó wà lẹ́ẹ̀kan. Ẹ jẹ́ kí gbogbo wa come to sense. Àmẹ́ni tó máa kọ̀ lọ́la. Kọ́
kọ́ ló má jẹ́ kí bí kan ẹnikẹ́ni mọ̀. Ẹ jẹ́ kí gbogbo wa túyáyá ká túyáyá road block kẹ́ jáde lọ ṣe protest. Kí gbogbo ọmọ Yorùbá ní gbogbo ilẹ̀ Yorùbá kẹ́ jáde kẹ́ ṣe protest. Any amount táwọn people bá fẹ́ gbà ẹ fi protest ẹ fi ní ìjọba Nàìjíríà lára kí wọ́n lọ sanwó kí wọ́n release àwọn èèyàn. Wọ́n ò gbọ́dọ̀ pa àwọn people yìí o. Wọ́n ò gbọ́dọ̀ pa àwọn tí wọ́n kó ọmọ Yorùbá. Àwọn set of these people wọ́n ò gbọ́dọ̀ kú o. Wọ́n ò dẹ̀ gbọ́dọ̀ gbàgbé wọn sọ́dọ̀ Boko Haram. Gbogbo géèmù wèrè tí Nigeria politicians ń gbá wípé ó máa sú wa ó máa rẹ̀ wá. A ní lè sọ̀rọ̀ nípa àwọn people yìí mọ́. Ẹ jẹ́ ká jẹ́ kó yé wọn wípé kò lè sú wa kò lè rẹ̀ wá. We want our people's back. We want them to be back. Ẹ jẹ́ kí gbogbo wa sọ̀rọ̀ sókè. Nigeria government ti mọ ogun wa. Tí nǹkan bá ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀, a máa jó wa lára pí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 
Ààrẹ ni tó délẹ̀ ṣó yẹ kí wọ́n ṣojúde ọba lára àwọn tó ṣojúde ọba tí wọ́n máa ṣe lẹ́gbẹ́jẹgbẹ́ lára wọn sunkún o nígbà tó gbọ́ pé wọ́n kó àwọn ọmọ yìí o lára wọn bara jẹ́ o nígbà tí wọ́n gbọ́ pé wọ́n gé orí tíṣà o gbogbo ìbarajẹ́ wọn ó ti tán. Nigeria government ti mọ ògùn wa ariwo wa ò lọ títí ẹjọ́ wa ò lọ títí ó pẹ́ jù 1 month ni ẹ fún mi ní kéèsì tó ṣẹlẹ̀ ní Nàìjíríà tí àwọn èèyàn dìde sí tí wọ́n fà 2 months. Ó pẹ̀lú tó fi sọ wípé àwa Yorùbá nation ariwo social media là ń pa àmà tó dákẹ́ ṣùgbọ́n mo dúpẹ́ fọ́lọ́run wípé èmi ò dákẹ́ o láti ọdún 5 ọdún 6 yẹ 2020 ni mo jẹ́ Yorùbá nation láti ọdún 6 mi ò dákẹ́ o mi ò jó sú mi ò jẹ́ kó rẹ̀ mí nítorí pé kí ni iṣẹ́ bí wọn kò ṣiṣẹ́ lára ti tèmi ogun wọn kò ràn mí. I stand gidigba with Yorùbá nation. I stand gidigba. Wọ́n ti mọ̀ pé lè náà kò lè lọ títí. Tẹ́bẹ́ wọ́n tẹ́ ọmọ tó kó ní Yobe àbí mo lọ ti káwọn ọmọ yẹn nígbà yẹn lọ́nà. Bí àwọn èèyàn ṣe faraya tí wọ́n fọwọ́ rere nìyẹn. After a month, everybody dákẹ́. Díẹ̀ ní eléni. Àwọn Nigerian government ò gba àwọn ọmọ yẹn síta. Kò sẹ́ni tó lè sọ pé àwọn ọmọ yẹn wà. Àwọn ọmọ yẹn lọ gbé. Díẹ̀ ní eléni tí mo bá yín sọ̀rọ̀. They are nowhere to found. Àwọn ọmọ yẹn ti lọ gbé. That same thing ló làwọn Nàìjíríà fẹ́ ṣe. Ẹ wọ àwọn tó kó láti February ẹ̀yin èèyàn tó bá jẹ́ pé àti February tó ti kó àwọn yẹn láti ṣerú gbèsè tá gbé tí everybody ti yarí kọlẹ̀ ó possible kó máa kó àwọn ẹlòmíì o ó possible kó máa rí àwọn ẹlòmíì kò ṣùgbọ́n gbà tó kó àwọn ti February àwọn òkú pariwo yìí everybody dákẹ́ àwọn tó lọ kó ní chọ́ọ̀chì àmì àwọn yẹn ló wà bẹ́ẹ̀ wọ́n wà bẹ́ẹ̀ ní CAC àmì àwọn people yẹn wà bẹ́ẹ̀ àwọn ẹbí wọn ló já labalábá kiri sí àti pastor àti ìyàwó pastor méjèèjì àtàwọn pastor tí wọ́n invite wa àtàwọn ọmọ òjò wọ́n wà bẹ́ẹ̀ dédé lẹ́nìí Boko Haram ti gba 10 million lọ́wọ́ 10.5 million lọ́wọ́ wọn wọ́n tún gba recharge card 20,000 bí nǹkan ṣá mo gbé fídíò yẹn wá gbogbo wọn fẹnu wọn sọ̀rọ̀ àwọn ẹbí up till today kéwù kan tó bá wá jẹ́ nínú Nàìjíríà kéwù kan tó bá wá jẹ́ nínú Nàìjíríà tí gbogbo àwọn Nigerian politicians tí wọ́n dẹ̀ ti farabalẹ̀ tí wọ́n ti read wa tí wọ́n ti mọ weak point wa wọ́n ti mọ bí takù sí up till today àwọn ẹbí wọn ló forí kó kiri wọ́n ní kan tí wọ́n lọ wá 50 million wá lẹ́yìn tó ti gba 10.5 million kò sẹ́ni tó sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ wo gbogbo àwọn tó ti kidnap ẹyẹ ẹyọ ẹ dìde ẹ má jẹ́ kó sú ẹ má jẹ́ kó rẹwà ẹ jẹ́ kí gbogbo ẹ máa gbóná kó máa ó lálálálálálá kí Nigerian government tí wọ́n pé yes no be ṣeréṣeré ẹni tó bá sùn lásìkò yìí kó jí ẹni tó bá sùn kó jí kí everybody mọ̀ pé yes no be ṣeréṣeré kì í ṣe àsìkò yìí ẹyẹ ẹyọ kẹwo bí tàbọ̀jẹ́ sí ní Nàìjíríà tí nǹkan bá ti ṣẹlẹ̀ a kò pariwo ìmí ìgò 1 week everybody ti dákẹ́ padà 1 week àwọn ní monetization náà wọ́n ti gbọ́ monetization tó máa gbà wọ́n ti keep quiet wọ́n sọ pẹ̀ mọ́ àwọn tí kìíní yẹn dé affect wọ́n wà nínú ìgbèkùn nínú ìnira yẹn ọmọ Yorùbá tàtà ẹjí ẹ má sùn ojú òní tiwa ojú kì í tinú alẹ̀
àsìkò ti tó ẹ má jẹ́ kó sú ẹ má jẹ́ kó rẹwà ẹ jẹ́ ká kíkanlẹ̀ lọ́tẹ̀ yìí ẹ jẹ́ kí gbogbo Nàìjíríà kó block ẹ dìde tí mo bá ní agbára àti púlù crowd protest ni I will do it ẹ jáde ẹ ṣe protest ẹ jẹ́ kí ọ́fíìsì kó gbóná mọ́ bàbá Tinubu kí bàbá Tinubu máa wà nínú ọ́fíìsì báyìí kára máa ní Ṣèyí Mákindé kára máa ní ìyàwó ilé ẹ̀ kó má lè jẹun ṣe bẹ́ẹ̀ yí wọn láàárín tí wọ́n kidnap àwọn ọmọ ọlọ́mọ wọ́n ṣe primary election lọ́yọ̀ state Jésù oh my God wọ́n ṣe primary election ní Ọ̀yọ́ state ẹjọ́ ṣó yẹ kó ṣe rú ẹ̀ ìbéèrè ni ṣó yẹ kó ṣe primary election lọ́yọ̀ state ní ìṣe tí wọ́n kó àwọn ọmọ yìí tí wọ́n gé orí tíṣà òkú tíṣà sí I'm sure pé yẹn ti jẹrà sínú gbó wọn ò lè rí òkú tíṣà yẹn mọ́ láé àwọn ọmọ tíṣà yẹn wọn ò lè ever mojú orí bàbá wọn bóyá aṣọ tí tíṣà yẹn wọ̀ṣà bí a tó bá rí nínú gbóbi tó bá jẹrà sí lọ́ máa fi detect wípé yes tíṣà ló jẹrà sí bíbá because kò sọ́gbọ́n máa sọ̀rọ̀ tó ti pa tíṣà ní over 15 days ṣóògùn yẹn máa wà fresh mọ́ ṣé Boko Haram máa bá yín fún òkú yẹn lábẹ́rẹ́ ṣé máa bá yín bàbẹ̀ òkú tíṣà yẹn ti lọ nìyẹn àwọn ọmọ méjèèjì tí tíṣà yẹn bí wọn ò mojú orí bàbá wọn wọn ò mọbi tó sin bàbá wọn sí. ẹ jọ 1 minute yes ẹ má bínú kí gbogbo ẹ kó ṣe kí ni kó máa ró kìkìkìkì a gbọ́dọ̀ dákẹ́ tá bá dákẹ́ Nàìjíríà gọọmenti máa padà gbẹ́nu kúrò lórí ọ̀rọ̀ yìí ó máa ignore àwọn pípọ̀ yìí síbẹ̀ yẹn now ẹ jẹ́ ká jọ̀wọ́ bí tíṣà ṣe ń bẹ̀bẹ̀ tíṣà dẹni tó ń bẹ̀bẹ̀ ìyàwó tíṣà náà bẹ̀bẹ̀ òun fẹ́ rò kú ọkọ òun wọn ò negotiate pẹ̀lú àwọn pípọ̀ yìí èló ni Boko Haram dẹ̀ fẹ́ gbà tí wọn ò gbàgbọ́ ẹ̀rí now ẹ jẹ́ ká jọ gbọ́rọ̀ látẹnu tíṣà ojú òní tiwa ẹ bá mi like ẹ bá mi love ẹ bá mi share. Ọlọ́run la fi bẹ̀yìn ẹ dákun ẹ ṣàánú wa eléyìí ti pọ̀ jù ẹ dákun nínú òjò nínú ẹ̀rọ ẹ dákun ẹ ṣàánú fún wa àtọmọ kékeré àtàgbàlagbà ibùkún náà làwọn ẹ dákun ẹ jọ ẹ ṣàánú fún wa òbí ló ti pé ọjọ́ 13 tá a ti lọ ẹ dákun ẹ jẹ́ kí wọ́n tú wa sílẹ̀ àpẹẹpẹ bá wọn jà rárá ẹ dákun ẹ má bá wọn jà ẹ ṣàánú wa tí wọ́n béèrè lọ́wọ́ yẹn ju ẹ fi fún wọn ẹ dákun ẹ ṣàánú wa ẹ jọ torí Ọlọ́run ni ẹ dákun ẹ ṣàánú fún wa ẹ jọ. We are pleading unto our governor, Engineer Seyi Makinde, please help us negotiate with these people. Whatever they want, please give unto them. Please help us save our life. Please, we are all here, all we the teachers and the children. Please, we need your help. Òun lẹ gbọ́ yẹn o kò tí tán o kálẹ́lẹ̀ tó pè mí fídíò kọ now ẹ wá gbọ́ that was ìgbà tó pé 13 days nìyẹn o tí tíjà yẹn tó tún bẹ̀bẹ̀ wípé ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ ṣàánú wa ẹ bá wa fún wọn ní ohun tó fẹ́ ẹ̀bẹ̀ là ń bẹ̀ ẹ má bá wọn jà ẹ wá ṣẹ̀ṣẹ̀ wo ìgbésẹ̀ àwọn èèyàn wà ní ọ̀dọ̀ àwọn pípù yìí Ṣèyí Mákindé ó wá reinforce ó kó àwọn sójà tó jẹ́ pé ìpakúpa ní Boko Haram ń pa wọ́n ó wá kó wọn kó lọ sọ́dọ̀ àwọn pípù yìí láti lọ ṣe kíni láti lọ gba àwọn èèyàn ilẹ̀ ẹ wá wo ohun tó wá padà end up sí tí mo fi sọ wípé Ṣèyí Mákindé ó fẹ́ pa àwọn tí Boko Haram kó ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ now ẹ wá gbọ́. We learned that yesterday some army was sent and that has compounded our problems. Ṣé gbọ́. It has added to our troubles. In fact, one of us has been picked that they are going to kill him because they use force. We are pleading with you not to force yourself into the bush, but please call them and dialogue with them so that the problem can be solved and we'll be able to go home alive. They have promised to kill all of us if any of the armies come into the bush again. Please, we are pleading with you. We are begging you in the name of God, please. We learned that yesterday
òun lẹ gbọ́ yẹn o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi òun lẹ gbọ́ yìí o gọ́vnà Ṣèyí Mákindé rán àwọn sójà kó lọ gba àwọn pípù ìsílẹ̀ àwọn Boko Haram wá fi ìkanra yẹn wọ́n tún wá bẹ̀rẹ̀ sí ní dákún nǹkan tó ń ṣe fáwọn pípù yẹn nínú igbó irú tọ́ṣọ̀ wo la mọ̀ tó ń fún àwọn pípù yẹn nínú igbó a ti rí picture bí wọ́n ṣe lu àwọn ọmọ nílùkulù ṣó yẹ kí Ṣèyí Mákindé tún wá gbé ìgbésẹ̀ wípé òun fẹ́ rányàn lọ síbẹ̀ àbí tẹ́ bá tiẹ̀ fẹ́ gbérù gbésẹ̀ yẹn first ẹ kọ́kọ́ negotiate pẹ̀lú wọn ẹ fún wọn lówó yẹn kẹ́ rescue life àwọn èèyàn jáde ó yẹ kí ọgbọ́n lọ Ṣèyí Mákindé kó ṣí sílẹ̀ kí Ṣèyí Mákindé mọ̀ wípé tí òun bá rán àwọn èèyàn lọ síbẹ̀ yẹn wọ́n lè fi ìbínú wọ́n lè fi àmọ́ àwọn pípọ̀ yẹn kọ́ ṣe àwọn tó wà lákàtà wọn léṣe pé ṣe bí torí wọn lọ ṣe bọ̀ owó tá ẹ sọ̀rọ̀ nípa ẹ̀ kò jọ Boko Haram lójú Boko Haram tó máa múyàn kidnapper tí wọ́n máa negotiate sí 20 million tí àwọn ènìyàn máa gbé 10 million fi bẹ̀ wọ́n tó máa ní instead of 10 million àwọn máa kúkú káwọn gba 10 million àwọn máa kúkú pa ẹni táwọn kidnap wọ́n dẹ̀ máa pa ẹni yẹn wọ́n láwọn fún wọn 10 million wọn ṣé irú àwọn Boko Haram kidnapper yẹn ṣé irú wọn wá ní àwọn tó kó sọ́dọ̀ yìí ló ẹ̀mí wọn fẹ́ jọ lójú ṣé irú wọn yìí ni wọ́n wá níwọ̀n pòkè tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kàkà kékú má jẹ́ sísè kákú fi ṣàwádànù Ṣèyí Mákindé apààyàn ní ẹ o tí làákàyè ò bá gbé débẹ̀ èmi ti làálẹ̀ fún ẹ o kọ́kọ́ bá wa gba àwọn èèyàn wa síta ẹjọ́ 1 minute yes ẹ má bínú ẹjọ́ sáré attend sí customer now Ṣèyí Mákindé tí làákàyè ò bá gbé òun láti làálẹ̀ fún ẹyẹ o kọ́kọ́ bá wa gba àwọn èèyàn wa síta o mi ò fẹ́ kí program yìí kó gùn jù ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi comment kẹ́yìn náà bá wa ké sí gbogbo ayé solution bó ṣe máa lọ gba àwọn people ìsílẹ̀ ó ṣe pàtàkì ó ṣe kókó kí Ṣèyí Mákindé kó má fi ẹ̀mí àwọn ọmọ wọ̀nyí kó má fi ṣòfò dànù kó jọ ẹ̀bẹ̀ là ń bẹ̀ wọlé bẹ̀ là ń bẹ̀ òṣìkà kó lè jẹ arọ́nà lọ ẹ̀bẹ̀ là ń bẹ̀ Ṣèyí Mákindé kí Ṣèyí Mákindé jọ kó ṣàánú wa ojú òní tiwa àníri jù bẹ́ẹ̀ lọ lórí ètò ṣókí lélẹ̀ ṣókí lélẹ̀ gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ṣojú ìjọba àṣìbọ̀ wá ṣe ṣòfò yín irú nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà Ọlọ́run á pín kárí gbogbo yín àmín now ẹ má gbàgbé Ledike Africa store gbogbo lówó store ẹ̀yin tẹ́ bá need àwọn nice body cream ẹ need àwọn aṣọ tó dáa ẹ need àwọn jewelries tó dáa ẹ fẹ́ jewelries tó máa pariwo jù just minor one eléyìí tó wà lọ́rùn mi sìn set ni ó ní earring ó ní bangles ó ní ring mo ní lórí igbá náà ẹ̀yin tẹ́ bá need ẹ̀ I have something similar ṣé kò tí tàn ṣá but I know I have something similar ṣá tí bá tí ta tún because ó move gan but mo ní something similar ṣá but irú eléyìí gangan mi ò ṣú ọmọ tó bá ṣe kù ó fine gan cord òun ni chain ẹ lè lo cord yẹn with another pendant kò dẹ́ ṣe tó máa dúdú kò ṣe tí cream ó máa bàjẹ́ àwọn jewelries mi wà tẹ́ bá ń lo cream tẹ́ bá ti lè wọ́ báyìí tẹ́ ti sweat sí ó máa dúdú wá ní kì í ṣe irú jewelries ti lè dìke lákan ló máa wà ẹ̀yin tó yẹ pé tẹ́ bá ti lo cream báyìí ṣe lẹ máa ń rùn ẹ wá ra correct cream lọ́dọ̀ Lady K kẹ́ má máa rùn tẹ́ bá ti làágùn àsìkò sọ́mà la wà yìí àsìkò sọ́mà la wà yìí àsìkò sọ́mà dẹ̀ tún nìyí cream èèyàn gbọ́dọ̀ lo cream tó dáa láì jẹ́ pé èèyàn máa bọ́ọ̀nù ni gbogbo èyí tẹ́ bá need the correct cream ẹ máa bọ̀ wá síbi then aṣọ sọ́mà náà ó wà available African food wa ó wà available irú tó mú yes irú tó gbá skin òun ni ẹgbẹ́ bó ṣe ń dùn bó ṣe wà tó bá lọ 1 year nílé kò sí nǹkan tó máa ṣe kó lọ 2 years kò sí nǹkan tó máa ṣe òun nìyí mo lọ ní ke mo dẹ̀ ní tó wà ní láìlọ́nù náà èyí tẹ́ bá ti fẹ́ ẹ kàn sí mi tẹ́ bá gbọ́ irú tó mú yes ẹ jẹ́ irú Lady K ẹ fi dita rice ẹ fi rò fọ́ àbí ká fi ṣẹ̀gúsí kẹmọ́skọ́s àbí ká fi sínú ewédú irú lélẹ̀ no be for mouth tẹ́ bá rà tí ó bá mú yes ó fẹ́ sọ chair mi sẹ́yìn kí ni ráyè dúró dáadáa tẹ́ bá rà tí ó bá mú yes má ṣe kí ni má dáwọ́ yín padà fún yín tí ó bá mú yes bí mo ṣe ń fẹnu ròyìn ẹ̀ yìí máa return owó yín anywhere tẹ́ bá wà òun ni màá bá yín send ẹ̀ síbẹ̀ kò sí nǹkan tó fi ń ṣèyàn gbogbo bí ni mò ń send ẹ̀ sí oníke wà mo ní láìlọ́ wà bákan náà kẹ̀dẹ̀ ni ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn oúnjẹ ilẹ̀ wa lóríṣiríṣi gbogbo ẹ̀ ló wà ní Lady K African store tó bá dẹ̀ jẹ́ pé àwọn shampoo tó máa pa dandruff
lẹ bá fẹ́ ẹ̀yin tẹ́ bá mọ̀ pé yes ẹ máa ní dandruff lórí àbáwọn ọmọ yín máa ní dandruff lórí ẹ ní di shampoo tá a máa fi fọ irun yín tí gbogbo dandruff yẹn máa fi lọ ó wà available ní Lady K Africa store ẹ ní àwọn cream tó bá jẹ́ kí kọ́lọ̀ yín kó jáde within 1 week ni mo pè fún yín ó ṣùọ̀ fún mi ni mo lè fọwọ́ ìsọ̀yà ọ̀sẹ̀ kan 1 week ẹ fẹ́ kí skin yín yẹn kó jáde káwọn ẹ máa béèrè pé báwo lẹ ṣe gbogbo ẹ̀ kó rhyme kó má sí pé ibìkan dúdú ibìkan pupa ó wà ní Lady K African store ẹ pè mí face cream wà face soap wà gbogbo ẹ̀yin mọ́mì tí face yín bá ti burn ẹ wo face mi ọ̀pọ̀ pé mi lo kámẹ́rà tó gbádùn nìyẹn wo face mi ẹ lè rí pó burn àwọn tó ń wá síbí fún ọ̀nà wọ̀ gan tó bá kọ́kọ́ wọlé pọ́ fẹ́ wá ra cream wọ́n á bi mí pé which one are you using which one are you using mi dẹ̀ lè ṣàṣírí cream tí mo lò lórí social media kẹ́ lọ ra ń bò mí ọ̀dọ̀ mi dẹ̀ ti wá rà ẹ̀yin má worry tẹ́ bá ní the nice cream máa fún yín so gbogbo ẹ̀yin mọ́mì tójú yín bá ti burn ẹ sọ fún mi máa fún yín ní face soap àti face cream tẹ́ máa lò sí gbogbo ojú yín tó ń jọ gbogbo ojú yín tó kọ̀ dúdú gàrà lọ gbogbo ẹ̀ máa clear ó máa look good ó máa fine dáadáa ẹwà ojú yín máa jáde síta so ẹni tí ẹ bá ti fẹ́ ẹ gbá mi láago ẹ ṣeun ó dàbọ̀.